A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu àti aya rẹ̀ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ti bá alákòóso àgbà fún ìjọ ìràpadà Pásítọ̀ Enoch Adébóyè yọ ayọ̀ fún ti ọjọ́ ìbí ọdún 84 tọkọ-tìyàwó àkọ́kọ́ fún orílẹ̀-èdè ṣe àpèjúwe Pásítọ̀ Adébóyè gẹ́gẹ́ bí ọ̀kan lára ojúlówó ẹ̀bùn tí ìmọ̀ rẹ̀ kọjá òye. Wọ́n ní ìwà ìrẹ̀lẹ̀ rẹ̀ jẹ́ ojúlówó, ọgbọ́n rẹ̀ kọjá òye ènìyàn, ìdásí rẹ̀ sí ìdàgbàsókè orílẹ̀-èdè kọjá ti orí pẹpẹ níbi tí ó ti ń wàásù fún ọkàn. Ojú àánú rẹ̀, ètò ìlera, ètò ẹ̀kọ́ àti ìrónilágbára ọrọ̀ ajé. Ààrẹ àti aya rẹ̀ ní àwọn kí pásítọ̀ àti aya rẹ̀ Pásítọ̀ Folúkẹ́, gbogbo ọmọ ìjọ ìràpadà àti àgbájọwọ́ ìjọ pátápátá kú oríire fún irúfẹ́ ìgbé ayé tó lápẹẹrẹ tí alákòóso àgbà ń gbé. Àwọn dúpẹ́ fún àdúrà rẹ̀ fún orílẹ̀-èdè pẹ̀lú ìgbìyànjú rẹ̀ sí ìdàgbàsókè Nàìjíríà. Wọ́n wá gbà á ládùúrà kí Ọlọ́run Ọba tẹ̀síwájú àti máa bùkún fún un pẹ̀lú ìlera pípé àti okun bí ó ti ń tẹ̀síwájú nínú iṣẹ́ rere rẹ̀ nínú ọgbà ìjàrà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti àwọn ẹ̀sùn mìíràn ICPC ti ní àwọn ti rí àwọn ohun èlò tí ó ṣeé ṣe kí wọ́n lò láti fi táàpù ìlà ìbánisọ̀rọ̀ láti lè máa fi gbọ́ ọ̀rọ̀ tí ó ṣe kókó tàbí àkọọ́lẹ̀ Conversation and Sensitive Security Documents láti ilé gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai tí ó wà ní Àbújá. Bákan náà ni àjọ yìí ní àwọn gba àṣẹ láti ilé-ẹjọ́ májísírèètì tí ó wà ní Buhari ìlú Àbújá láti fi El-Rufai sí àhámọ́ fún ọjọ́ 14 tí yóò tẹnubẹ́po ní Ọjọ́bọ̀. Wọ́n kọ ẹ̀sùn wípé àwọn fi El-Rufai sí àhámọ́ lọ́nà àìtọ́. Àjọ yìí ti wá ké sí ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kí ó dá ẹ̀sùn tí El-Rufai pè nù, níbi tí ó ti fẹ́ kí ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n tẹ ẹ̀tọ́ rẹ̀ lójú mọ́lẹ̀. ICPC ní gómìnà àná ní ọ̀pọ̀ ẹ̀sùn láti dáhùn, lára rẹ̀ ní ìbéèrè lórí bí €1.4 million ṣe rìn, $2 billion owó Consolidated Revenue Account tí wọ́n tọpinpin dé àpò ìkówósí ìpínlẹ̀ Kaduna, $428 billion tí wọ́n fi ránṣẹ́ tí wọn kò mọ ibi tí ó wọlé sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjọ yìí tún fìdí ẹ̀ múlẹ̀ wípé amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà àná kan tí wọ́n tọpinpin dé ìdí ọ̀rọ̀ ti fi orílẹ̀-èdè sílẹ̀. Ẹ̀sùn wọ̀nyí ni ICPC ṣe àgbékalẹ̀ síwájú ilé-ẹjọ́ gíga níbi tí El-Rufai ti ń béèrè fún ìyọ̀ǹda àti owó ìtanràn. Àjọ ICPC ní gbogbo nǹkan ìfurasí wọ̀nyí ni àwọn kò níṣojú ìyàwó gómìnà àná Hadiza àti ọmọkùnrin rẹ̀ Mohammed nígbà tí wọ́n lọ gbọn ilé rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́. Wọ́n fi kún wípé gómìnà kọ̀ àti fèsì lórí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án níwájú àwọn olùṣèwádìí, bí ó ti ní òun kò ní wí nǹkan kan títí wọ́n á fi ojú òun ba ilé-ẹjọ́. Bẹ́ẹ̀ àjọ ICPC kò lè fi ojú afurasí ba ilé-ẹjọ́ láì tí ì parí ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ elétò ìdìbò INEC ti fi dá ọmọ Nàìjíríà lójú wípé dákúrekú ìmọ̀ ẹ̀rọ tí ó wáyé níbi ètò ìdìbò ààrẹ ọdún 2023 kò ní ṣẹlẹ̀ ní ọdún 2027. Alága INEC Joash Amupitan ni ó sọ àsọdájú yìí lánàá ní ìlú Àbújá níbi ìpàdé Citizens Town Hall lórí òfin ètò ìdìbò ọdún 2026. Amupitan ní ètò ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀ yóò jẹ́ èyí tí ó dára jù nínú ìtàn Nàìjíríà. Ọjọ́ Ẹtì ní INEC kéde wípé ètò ìdìbò ààrẹ àti ilé ìgbìmọ̀ yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 16 oṣù kínní ọdún 2027, nígbà tí ètò ìdìbò gómìnà àti aṣòfin ìpínlẹ̀ yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 6 oṣù kejì ọdún 2027. Èyí yàtọ̀ sí oṣù kejì àti ìkẹta tí wọ́n fi ètò ìdìbò sí tẹ́lẹ̀. Ìgbésẹ̀ àyípadà yìí ṣe pàtàkì lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu àtúpalẹ̀ òfin ètò ìdìbò tí wọ́n fi ránṣẹ́
sí ilé ìgbìmọ̀ àgbà. Níbi ó ti ń sọ̀rọ̀ níbi ìpàdé town hall ní Àmúpìtàn ti ṣe àfihàn wípé gẹ́gẹ́ bí ara ìgbìyànjú àti ṣe ìdánwò ìmọ̀ ẹ̀rọ Result Transmission Infrastructure kí wọ́n sì dènà ìṣòro tí wọ́n kojú ní ọdún 2023 ni àjọ wọn fi fẹ́ ṣe ìdánrawò mock presidential exercise síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Àmúpìtàn ṣàlàyé wípé ní gbogbo àgbáyé ni ètò ìdìbò ti nílò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé, ṣùgbọ́n kí àwọn tó ṣe èyí, àwọn gbọ́dọ̀ ṣe ìdánrawò rẹ̀ dáadáa. Àmúpìtàn gbà wípé lótìítọ́ ènìyàn lè má lè kógojá lórí èyí, ṣùgbọ́n àjọ wọn ṣiṣẹ́ kárakára láti ṣe àlékún àyípadà tó lápẹẹrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Àwọn olùdásílẹ̀ iléèwé aládàáni ní ìpínlẹ̀ Ògùn ti ké gbàjarè lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní òfin tó le tí ìjọba ìpínlẹ̀ gbé lé wọn kí wọ́n tó lè ṣe ìforúkọsílẹ̀ akẹ́kọ̀ọ́ sílẹ̀ fún ètò ìdánwò WAEC May-June. Àwọn olùdásílẹ̀ iléèwé aládàáni kan tí wọn kò dárúkọ ara wọn ṣe ìkìlọ̀ wípé 70% nínú 70% àwọn akẹ́kọ̀ọ́ iléèwé aládàáni ni ó ṣeé ṣe kí wọ́n pàdánù àǹfààní àti kópa nínú ìdánwò tí wọn kò bá tètè ṣe àmójútó ọ̀rọ̀. Wọ́n ṣe ẹ̀sùn wípé ọ̀pọ̀ iléèwé ní ìpínlẹ̀ mìíràn ni wọ́n ti parí ìforúkọsílẹ̀ wọn pẹ̀lú ìdánwò WAEC, ṣùgbọ́n tí iléèwé aládàáni ìpínlẹ̀ Ògùn dojúkọ ìṣòro tí ó jẹyọ látara òfin tuntun. Ọ̀kan nínú àwọn pòpáítọ̀ yìí ní ìṣòro yìí dá lórí bí wọ́n ti pọn dandan rẹ̀ kí akẹ́kọ̀ọ́ ní Learner Identification Number LIN kí wọ́n tó lè fi orúkọ sílẹ̀ fún WAEC, bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba ló ń pèsè LIN lọ́gán tí akẹ́kọ̀ọ́ bá ti ṣe ìforúkọsílẹ̀, ìbáà jẹ́ ní iléèwé ìjọba tàbí aládàáni. Ṣùgbọ́n awuyewuye, ẹ̀hónú àti ìpèníjà ń wáyé lórí ìforúkọsílẹ̀ orí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ń jẹnẹrétì LIN. Àwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ ni wọn kò rí orúkọ wọn mọ́. Wọ́n ní àwọn kò mọ ibi ìṣòro yìí ti ń wọ́ nítorí èyí kò ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ mìíràn nítòsí, bẹ́ẹ̀ sì ni kò sí àkókò fún wọn láti tẹ̀lé gbogbo àṣẹ ìjọba. Kí ìjọba dákun fún wọn láǹfààní àti rẹ́gísítà àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí kí ọjọ́ tó lọ, àìjẹ́ bẹ́ẹ̀ 70% akẹ́kọ̀ọ́ wọ̀nyí ni kò ní rí ìdánwò WAEC ṣe. Fún ìgbà 2 tàbí 3 ni wọ́n ti sún ọjọ́ ìforúkọsílẹ̀ síwájú. Ìgbàkúgbà ni ó lè wá sí òpin. Ìdí nìyí tí àwọn fi ń bẹ̀bẹ̀ kí gómìnà Dàpọ̀ Abíọ́dún bá wọn bá kọmíṣánná fún ètò ẹ̀kọ́, sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Arígbábù sọ̀rọ̀ kí ó fi òfin yìí rọ̀ síbì kan láti ráàyè ṣe ìforúkọsílẹ̀ kí wọ́n sì tẹ̀síwájú nínú òfin yìí ní ọdún tó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti sọ lónìí wípé kò jọ bí ìgbà tí ẹgbẹ́ òṣèlú rẹ̀ ẹgbẹ́ People's Democratic Party PDP kọ́gbọ́n nínú àṣìṣe àtẹ̀yìnwá bí ó ti tẹ̀síwájú àti máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àwọn olùdíje tí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ààrẹ. Níbi ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn akọ̀ròyìn Media Rally tí ó wáyé lónìí ní ìlú Àbújá ni Wike ti tẹnumọ́ ìpinnu rẹ̀ àti ti ààrẹ lẹ́yìn bí ó ti ní èyí kì í ṣe tuntun àti ọdún 2023 ni òun ti ṣe ìkéde yìí ní gbangba. Mínísítà ní ìpinnu òun kò yí padà. Wike sọ̀rọ̀ lórí ipò ẹlẹgẹ́ tí ẹgbẹ́ òṣèlú rẹ̀ wà, bí ó ti ní wọ́n kọ̀ àti jẹ́ kí ìrírí ṣàgbà fún wọn. Bákan náà ni ó bu ẹnu àtẹ́ lu bí ẹgbẹ́ rẹ̀ ṣe kọ̀ àti kàn sí i lórí olùdíje rẹ̀. Mínísítà ní gbogbo olùdíje tí ó bá ṣe àtìlẹ́yìn fún àtúndì ìbò ààrẹ kò ní fi ṣe ẹgbẹ́ òṣèlú tí ó wà ní òun máa ṣe àtìlẹ́yìn fún. Lórí ètò ìdìbò ìlú Àbújá tí ó wáyé ní ọjọ́ 21 oṣù kejì, Wike ní ìgbésẹ̀ yìí kọjá ọjọ́ ìdìbò nítorí ìdìbò ní ìgbésẹ̀. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú yíyan olùdíje, ìpolongo àti ìdìbò. Ó ní ààrẹ ni ó pa á láṣẹ kí ó má sí lílọ bíbọ̀ ọkọ̀ títí di aago 8 alẹ́ nítorí ààbò, kí àrídájú lè wà wípé àwọn kan ò dá wàhálà sílẹ̀. Wike kọ àhesọ wípé àwọn mọ̀ọ́mọ̀ fi èyí dí aráàlú lọ́wọ́ láti má ní àǹfààní àti dìbò. Bákan náà ni ó dá àhesọ wípé òun ṣe màgòmágó lórí àbájáde èsì ìdìbò nù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti ṣe àgbékalẹ̀ ọkọ̀ tó ń lo iná mọ̀nàmọ́ná electric vehicle fún ènìyàn tí ó lé lọ́gọ́rùn-ún tí wọ́n ti dá lẹ́kọ̀ọ́ káàkiri ìletò nínú ìgbésẹ̀ àṣeyọrí rẹ̀ tó lápẹẹrẹ. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n yọ̀ǹda láti ọ́fíìsì ìròyìn, àwọn tí wọ́n jẹ àǹfààní yìí ni wọ́n mú láti ìjọba ìbílẹ̀ 5 ní gbùngbùn Kogi. Wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó jinlẹ̀ intensive technical and operational training láti ọ̀dọ̀ àwọn onímọ̀-ẹ̀rọ iléeṣẹ́ Electric Motor Vehicle Company (EMVC). Àtẹ̀jáde ọ̀hún túbọ̀ ṣàlàyé wípé iṣẹ́ àkànṣe tí aṣòfin fúnra rẹ̀ kówó lé lórí ni wọ́n gbà lérò láti fi ró àwọn tí wọ́n kópa lágbára pẹ̀lú ìmọ̀ àti wa ọkọ̀ àti láti ṣe àmójútó rẹ̀ dáadáa. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìyọ̀ǹda handover ceremony, aṣòfin ṣe àpèjúwe iṣẹ́ àkànṣe yìí ní àǹfààní ọjọ́ iwájú fún ìgbòkègbodò ọkọ̀ ìrìnnà. Ó ní èròǹgbà yìí ṣe àpẹẹrẹ àfojúsùn rẹ̀ fún ìrónilágbára àti àlékún ọrọ̀ ajé káàkiri gbùngbùn Kogi. Aṣòfin wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ àǹfààní yìí kí wọ́n mú ìwà ọmọlúàbí àti ààbò ojúnà lọ́kùnkúndùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ àná fún ilẹ̀ Iran Mahmoud Ahmadinejad tí í ṣe akíkanjú tí wọ́n mọ ipa tí ó kó ní Tehran's nuclear defiance ni a gbọ́ wípé wọ́n ti ṣekú pa á níbi ìdúgbàmù àdó olóró tí ó wáyé ní Iran ní ọjọ́ Àbámẹ́ta. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀, Ahmadinejad ti wà ní àhámọ́ house arrest ní ìgbà náà tí wọ́n fi ṣekú pa á mọ́ ilé rẹ̀. Ọdún 2023 ní ilẹ̀ US dá sẹ̀ríà fún Ahmadinejad lórí ipa tí ó kó pẹ̀lú bí wọ́n ti fi àwọn ará Amẹ́ríkà sí àhámọ́ lọ́nà àìtọ́. Lára àwọn òṣìṣẹ́ ìjọba ilẹ̀ Iran tí ológun Israeli tún ṣekú pa láti rí Minister of Defense and Armed Forces Aziz Nasiruzadeh, Chief of the Military Bureau of the Supreme Leader Mohammad Shirazi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.